àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní ilẹ̀ Haúsá èyí tí wọ́n ń pe ẹgbẹ́ wọn ní the Yorùbá Council of Obas and Chiefs in the 19 Northern States of Nigeria wọ́n mà ti pariwo, wọ́n ti ké gbàjarè, wọ́n ti pariwo síta o pé kí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà àti kékeré l'Àbújá kí wọ́n gba àwọn lórí ìyànjẹ tí àwọn ń bá pàdé ní ilẹ̀ Haúsá pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn nǹkan amáyédẹrùn àtàwọn nǹkan ìtura, nǹkan pèsè tí olóyìnbó ń pè ní palliatives tíjọba àpapọ̀ ń pín fún gbogbo àwọn ìpínlẹ̀ wọn ní mà ní níṣe ó ní àwọn ará ilẹ̀ Haúsá pàápàá àwọn gómìnà tó wà nílẹ̀ Haúsá àti ìjọba wọn máa ń yọ àwọn ọmọ Yorùbá sẹ́yìn tí wọn kì í ṣe dáadáa fáwọn. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta nínú gbàjarè tán ké síta nípasẹ̀ ẹni tó jẹ́ alága gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba àti ìjòyè tí ó jẹ́ ti àwọn ọmọ Yorùbá ní gbogbo ìpínlẹ̀ 19 tó wà ní ilẹ̀ Haúsá ìyẹn kábíyèsí ọba Muhammad Arígbábuwó ìlànà ti jẹ́ kó di mọ̀ pé ohun tó máa ń ya àwọn lẹ́nu ni pé bí gbogbo àwọn olóṣèlú àti àwọn ọmọ Nàìjíríà yóò bá wí wọn yóò ní wá Nàìjíríà ọ̀kan ṣoṣo ni wá Nàìjíríà oníbàwá rí bẹ́ẹ̀ tó jẹ́ pọ́kàn ṣoṣo ni wá tí ò sí ẹlẹ́yàmẹ̀yà oníbàwò ló ṣe jẹ́ látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń pín palliative dé ilẹ̀ Haúsá wọn ní níṣẹ́ náà máa ń yọ gbogbo àwọn ọmọ Yorùbá sẹ́yìn onílé ní nǹkan kọ́ bí wọ́n bá yan àwọn èèyàn láti pín palliative náà wọ́n ní wọn kì í fáwọn ọmọ Yorùbá sí oníṣẹ́rú ilé làwọn ń pariwo wá Nàìjíríà tá à ń sọ pé ọ̀kan kan náà ni wá onílé ti túmọ̀ sí pé òǹkálukú ti mọ ọmọ ìyá ìyàtọ̀ o ní ló fi jẹ́ ká máa yọ àwọn Yorùbá kúrò lẹ́yìn tí wọ́n yọ wọ́n kúrò ní setting gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí. Ọba Muhammad Arígbábuwó wá pariwo síta lórúkọ àwọn ọba àti ìjòyè ẹgbẹ́ ní ilẹ̀ Òkè Ọya wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó bá wọn wo òye sí ọ̀rọ̀ náà tó sì ń bẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá náà pé kán bá wọn wòye sí ọ̀rọ̀ náà kán bá wọn ṣèwádìí palliative tíjọba fi ránṣẹ́ sí àwọn ilẹ̀ Haúsá àti bá ṣe ń yọ àwọn Yorùbá kúrò ní ẹ̀yìn lára àwọn tí yóò pín bẹ́ẹ̀ àtàwọn tí ó jàǹfààní ẹ̀.